ẹ̀yin tèmi ọ̀rọ̀ Queen Mother Iyabo Ojo àti Motun Alajo ó ti di rẹ́kẹrẹ́kẹ́ o. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ, ẹ wá túbọ̀ tuntun tó ń ṣẹlẹ̀. Ẹ wo mi nígbà yín ní time, mi nígbà yín lákòókò. Ẹ wo fídíò ìfúnra yín, kẹ máa bá mi like, kẹ máa bá mi share, kẹ dẹ̀ máa comment. Àwọn ọwọ́ tẹ fi ń comment, tẹ fi ń like, tẹ fi ń share, ẹ mà ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ẹ ṣé púpọ̀. Owó ẹ̀ tí wọ́n bá a sọ̀rọ̀ tí ò bá gbọ́ kò sẹ́ni tó ó ti naná kúrò lé ọkọ ẹ̀ lánàá. Ṣé bí gbogbo wa là ń gbọ́ bí ọkọ ẹ̀ ṣe ń bá wí lánàá. Same thing tó happen sí ẹ̀mí ọ̀gá náà ló happen sí Nana. Bó ṣe happen sí every one of us nìyẹn. Látara ẹjọ́ aburú tí mo tún máa rò tí ò ní sọ òótọ́. Wọ́n ti report So ẹ má blame anybody. Lórí ọ̀rọ̀ tí mi mọ́. Láàárọ̀ yìí ní ìsinyìí tó bá jẹ́ pé ọmọ mi ni èmi ti gbọ́ láàárọ̀ yìí tí wọ́n sọ wípé kó lọ bẹ mọ́mí Adéjùmọ̀ o tó ní mọ́mí Adéjùmọ̀ ń play game ni òun ṣe máa lọ bẹ̀ wọ́n. Ṣé ọmọ nìyẹn? Ó má má bínú. Ṣé ọmọ nìyẹn? Ipe mo ṣe wọ́n support òun ni wọ́n ṣí live lóníkálukú ń sọ̀sọ́kúsọ lóníkálukú ń ṣègbà lóníkálukú ń ṣàwọn àwọn play game tí wọ́n ní. Ó ní èmi tí mo try láti contact òun padà ó lọ́nà mi ní ó ní gbogbo wa àti fẹ́ ròótọ́ àwa ń play game pẹ̀lú òun. You can imagine that. So ṣé ẹni tó wà rí mùsùn nìyẹn kó tó yín tó bí àwọn èèyàn nínú tí wọ́n fi lọ pe Queen Mother wá sórí live. Ẹ̀mí ọ̀gá ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. Ìwọ tí wọ́n bá wí. Ẹ̀mí ọ̀gá ó sọ bẹ́ẹ̀ lódodo pé ìyá Adéjùmọ̀ ń play ni. Exactly nǹkan tó sọ nìyẹn náà. Láàárọ̀ yìí. Kì í ṣe ń pé bóyá wọ́n sọ lẹ́nu o evidence wà ní o. Láàárọ̀ yìí. Voice note tí wọ́n wà lọ́wọ́ mi ibi tán ti ń bá wí tó ti ń dá padà fún wọn. Ẹni tí ò lè gbọ́ràn ó jẹ́ iṣẹ́ tó yàn láàyò nìyẹn nǹkan tó ń ṣe nìyẹn for years. That is why láàárọ̀ ọ̀nà ó pè mí sí conference láàárọ̀ ọ̀nà Ọlọ́run ló yọ mí tí mi ò sọ̀rọ̀ sọ. Bẹ́ẹ̀ ni náà. Torí pé gbowó fún mi. Ìtorí ẹ̀ ni mi ò ṣe dá pé láti jọ ìtọ́rọ̀ ti ṣẹlẹ̀. That is how she operates. Bó ṣe máa operate nìyẹn. So you people you have to be very very careful kẹ́ tó sọ̀rọ̀ because inú ọ̀rọ̀ ẹnu ni ẹ̀ṣẹ̀ ti máa ń jáde jù. Èyí tí ẹ mọ̀ ó pọ̀ ju ilé tó yé yín lọ. Ẹ má fi ọ̀rọ̀ ẹ̀ ra anybody lára. Kó tó di pé wọ́n gbé Queen Mother wá sí orí live. Tó bá dẹ̀ ti rí wípé àwọn kan fẹ́ gẹ̀ẹ́tì wọn ṣe rí nínú ọ̀rọ̀ tí mo ti ń bá Motun sọ ni mo ti mọ̀ pé Motun máa ń play smart. Tó bá rojọ́ kalẹ̀ tẹ bá fẹ́ fa òdodo ọ̀rọ̀ yọ tó ti rí wípé ẹ fẹ́ rí green light ṣe ni Motun máa da ọ̀rọ̀ rú mọ́ yín lọ́wọ́ ṣe rí gbogbo ọ̀rọ̀ kó jẹ́wọ́ ó máa jí yín mọ́lẹ̀ ni. Kó tó di pé Motun come out ọ̀rọ̀ yẹn ti bàjẹ́ tán Motun ò come out fún mi pé òun jẹ́ èèyàn lówó nọ́tọ̀ ti gbà tí wọ́n send the list sí mi èmi gan ò gbàgbọ́ mo believe pọ́n bàjẹ́ ni màá tún pé Motun ìkan báyìí kò máa gbọ́dọ̀ ṣẹlẹ̀ má máa sọ pé má tún sọ subject Queen Mother sí búrú wà ní wọ́n jealous tí ọ̀rọ̀ yìí bá máa bọ́ síta ó máa bá di. Torí mi ò mú wọn dání lọ́dọ̀ Queen Mother. Torí mi ò mú wọn dání lọ́dọ̀ Queen Mother. Yàtọ̀ sí yẹn èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ṣe bó ń parọ́ pé òun ò jẹ mí lówó tẹ́lẹ̀ ó ń sọ wípé òun ò jẹ mí lówó ìgbà tó ti sọ̀rọ̀ fẹ́ gbúmúra Ọlọ́run ò jẹ princess lówó kí má dá lóhùn pé owó àwọn kan tí princess kó wá tó ń dájọ́ ló wà lọ́wọ́ òun ó dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n àgbàlagbà ni mí gbogbo nǹkan tó bá sọ kọ́ ni màá máa sọ jáde àìmọye àwọn ọ̀rọ̀ tó sọ princess ṣé mo sọ̀rọ̀ fún yín àwọn irọ́ ìbáyìí lóye ló máa ń mú irọ́ mọ bó ṣe máa operate ni ṣẹ́ni tó bá dá group kan sílẹ̀ tó bá ti rí pé fẹ́ gẹ̀ẹ́tì òun nínú group yẹn ó máa block gbogbo èèyàn àbí kó dájà sílẹ̀ ń bẹ̀ á wá lọ open another group á tún lọ kó àwọn ẹlòmíì jọ
nítorí gbogbo gúrùpù yẹn pátápátá so that nílé ráyè sọ̀rọ̀ kò ní fẹ́ jẹ́ kí wọ́n rí òótọ́ ọ̀rọ̀ rárá kò ní fẹ́ jẹ́ kí ẹni any connection exactly. sẹ́ni tó lè sọ̀rọ̀ voice recording wọn ò lè sọ̀rọ̀ ó máa delete ẹ̀ ni. kó tó dì wípé wọ́n gbé Queen Mother jáde níjẹta yẹn o tún lọ ṣe live o tún ṣe fuck them up nínú fi wá bí àwọn ìyá yẹn àwọn ìyá débi pé mama Esabod jáde exact gbogbo ẹ̀ làwa gbọ́ you can ẹ máa gbọ́ wọ́n ló ń lọ́bì ẹ máa fi ta yín lọ rẹ nínú ẹbí yín Àyìnkẹ́ ẹyẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ sí bẹ́ẹ̀ ẹyẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. àsàtànà ń bíbà yí pé kó máa wo ẹni tóun ò rójú ráyè bójú tó ara òun so kó máa wá nítorí pé òun gbé ẹnìkan sórí tóun ò mọ̀ kó lọ́ọ̀fù òun which is Queen Mother ló ń direct ọ̀rọ̀ sí so ẹyẹ máa sọ nǹkan tí ẹ mọ̀ ó pọ̀ ju nǹkan tó yé yín lọ you are just blaming people ẹ má blame àwọn èèyàn wọn kò dákẹ́ ni tí wọ́n bá allow anybody kó máa sọ̀rọ̀ ilẹ̀ máa ọ̀run lè yá bẹ́ẹ̀ni ẹ kàn ní kán mú Motun lọ straight kán lọ fi ẹ̀yìn ẹ̀ tí àgbà kán dẹ̀ yín pa bẹ́ẹ̀ straight. I'm telling you. so oníkálukú wọn kò dákẹ́ ni for peace to reign pẹ̀lú pé wọ́n dákẹ́ náà ipe kí peace lè reign ṣé bóun náà ni gbogbo ilé ìṣẹ̀lẹ̀. torí Ìyábọ̀ Òjó gangan la ṣe dákẹ́ torí project tó ń bọ̀ lọ́nà ni most of us ṣe dákẹ́. so a lot of àṣírí ló ti leak show náà lọ́wọ́ wọ́n bá ọkọ mi kan sọ̀rọ̀ lánàá àwọn question tí wọ́n dàbò mi gan mi ò lè answer mo regret pé mo parọ́ fún wọn pé I was in that group. ń ju èmi gangan náà nìyẹn torí mídíà tó gbé gbogbo wa níjọ́ ta lọ pàdé ẹ̀ kò ń ṣe kékeré. sọ fún mi pé you were in that group and mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ and you are claiming that you are in that group mi ò lè sọ̀rọ̀ mọ́ àní torí àwọn kan ni mo dẹ̀ ṣe wò pé yes pé kí ni mo lè ṣe so ẹ má jẹ́ kí a máa ti settlement bọ̀ nǹkan tó bá ti ṣẹlẹ̀ please èyí tó dùn mí jù nú gbogbo ẹ̀ níyà oníyà tó kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá ìyá yẹn wọ́n dẹ̀ ń ṣèṣe nǹkan tó yẹ kí abiyamọ lè ṣe ni gbogbo ìjẹni ìjẹta ìyá aládùúgbò mi náà bẹ everybody ní now pé kó jọ kó má tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lórí live mọ́ so gbogbo àwọn ìyá tó ṣe bẹ́yẹn fún ẹ náà síbẹ̀ náà ìyá wọn ò dá sí ẹ náà ni why èpè ń jà Motun máa gbèpè sórí lẹ́yìn gbèpè sórí lọ́la mo pa tìjú mọ́ra tó gbomi dé lójú wọn. mo pa gbogbo èèyàn mélòó náà wọn tó ń kó kiri ló lè ṣí láìfù fún ẹ Motun èèyàn mélòó lè sọ̀rọ̀ fún ẹ tí bá play game and try. ọ̀rọ̀ tí wọ́n sọ fún ìyá yìí tán. ṣé máa jẹ́ kópa tèmi jẹ́ ṣé mo mọ̀ ẹ́ rí ni. bẹ́ẹ̀ ni náà mo gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ wá jẹ́ kó fa àtàwọn jẹ́. ẹni tó ń celebrate 15 years in stealing. ọjọ́ tó pè mí níbí báyìí tí mo ní máa fún wọn ní kò gbọ́ 30,000 bó tiẹ̀ ṣe lè tó torí mi mo lówó mi tó bá jẹ́ 5 naira. ó gbọ́ 30,000 délẹ̀ tó fi sọ pé mọ́mì grandma kí lẹ sọ 10,000 àwọn kéré owó ìbẹ̀ sọ̀rọ̀ 10,000. ẹgbàgbé ń pa ẹ̀ ó fẹ́ lọ fowó yín ṣe liposuction ní evidence wà. so tí bá play game mo play ẹ̀ ní ẹ̀ o. wàhálà ló kórè sí kínní kan tí mo mọ̀ ní wípé ó ti sọ fún mi láti àná ibo máa sọ fún mi nana ṣe mọ gbọ́ báyìí inú mi dùn kó wà lórí láti nǹkan ṣe é nínú òun ni gbogbo àwọn fídíò tí àwọn mídíà gbé wa nígbà tá a lọ pàdé Ìyábọ̀ Òjó and internet títí dọ̀la náà máa gbé fídíò yẹn jáde because Ìyábọ̀ Òjó gangan wọ́n ti dárúkọ nípa àwọn 20 people kan nǹkan tó ń bí èmi nínú nìyẹn. ẹ rí pé lánàá ẹ má bínú ẹ bá mi mute ẹ jọ nana ní sùúrù èmi mo kọ̀ sí ẹ̀ àìmọye èèyàn ló ti pè mí pé kí n má dá sí ẹ má dá sọ̀rọ̀ mọ́ ẹ̀
ẹ má dá sọ̀rọ̀ ọmọ ìmọ̀ ní àbọ̀ ṣe ń dàgá àlè filẹ̀ wọ́n ṣàmárẹ̀ èèyàn kan tó máa fi lọ́kàn balẹ̀ pé ó tiẹ̀ ń jáde fóun ìwọ wá lé èmi ń play game mo play ẹ̀ náà nìyẹn mo gbowó lọ́wọ́ ẹ̀ ni àbí mo mọ̀ yálà yá ẹ̀ rí. láti ẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ wá send account number oní mo máa send owó ẹ̀ padà mọ́sọ̀ mi ìgbà 10 kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ mi ìmọ̀ ẹ̀ rí mi rí ẹ̀ rí mi ò dẹ̀ bá yín lọ sóde ibi tẹ́ ti ń lọ ṣe rálì ẹ̀ rí mi ń bẹ̀ mi ò kọjá inú ilé mi eléyìí tẹ́ fẹ́ ṣe yìí gan tí ń bá bísí mi ò lè wá kò sí nǹkan tí mò ń lọ ṣe ń bẹ̀ ṣó máa díjọ́ kejì máa lọ jẹun nílé Ìyábọ̀ Òjó ni àbí tí ń bá 100,000 mi sílẹ̀ tí mo fi lọ premier ṣó ó máa yídì fún mi ni àbí tí Ìyábọ̀ Òjó bá pa owó tó máa kó wá sínú àkáǹtì mi gbogbo wa jọ ń support Ìyábọ̀ Òjó a bá ń polówó ọjà ni èmi ò ṣe fún fame mi ò ṣe fún pé bóyá kí Ìyábọ̀ Òjó ríran rí mi tàbí kó gbé ṣé mo fẹ́ bẹ̀rẹ̀ mọ́fìnì ẹ̀yin lẹ́ ń lọ́bì káàkiri lílọ́bì yín tẹ̀dẹ̀ ń lọ́bì tí yín yé yín torí gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́ ṣe ẹ̀wẹ̀ má jẹ́ sọ̀rọ̀ torí mi ìfọ́rọ̀ tí mo máa sọ tó máa ta bá ọmọbìnrin yẹn torí èèyàn dáadáa ni Ìyábọ̀ Òjó aláàánú èèyàn dẹ̀ ni because tí n bá ní kí n sọ̀rọ̀ àwọn kan tún máa gbé tí wọ́n ní màmá ẹ fọ̀rọ̀ síkùn bí àgbà ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́ agbọ́ má bí wọ́n ní kẹ́ fọ̀rọ̀ mo tún ṣe. ṣẹ̀rí lálẹ́ àná ọ̀dà irú èmi tó pè láàárọ̀ àná tó ní kí n tó bẹ̀ mí. tí mo lọ make apology pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí pé mi ò mọ anything nípa ẹ̀ right from time. ipe meeting ọ̀nà màmá aládùúgbò mi sọ̀rọ̀ ẹ má bínú mà mọ́mí ẹ má bínú mà. màmá àgbàlagbà ni wọ́n tó bá ìyá sọ̀rọ̀ Adégúnmọ̀ mo fi Ọlọ́run ọba tó níyín mo fi bẹ̀ yín Alhaji Síkírù sọ pé fọ̀rọ̀ síkùn bí àgbà fi gbígbọ́ ṣàlàyé gbọ́ agbọ́ má bí wọ́n ní ká fọ̀rọ̀ ẹ̀ ṣe ẹ jọ àárọ̀ àná ó pè mí tó bẹ̀rẹ̀ èmi ò dẹ̀ ní ṣàbòsí ajákìrorò kò sójúlé méjì mo ti tẹ̀ lọ́fíìsì àmì ò lè padà wá bá ẹ òun náà tiẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹ jọ mo bẹ̀ yín ni ẹ má kọ́rọ̀ ẹ̀ dídà o ẹ̀mí ọ̀gá yìí ó ti gbégún mi àti dámáìtì tó láwọn ló ń ṣépè fún mi owó ọmọ kọ́kọ́ ń pa ẹ̀. ẹ ní ó pè yín láàárọ̀ àná. bẹ́ẹ̀ ni ó pe conference mo kọ̀dá déédéé rí ni. ṣé ń gbọ́. kí ló ṣẹlẹ̀ ó lọ́rọ̀ àjọ. wọ́n tà ń sọ fún pé káhádì yín tó ń mo ní mi ìfẹ́ wàhálà. ó lè pè wọ́n lè máa pe conference. ó forúkọ Ìyábọ̀ gbàjọ lọ́wọ́ tiwa. alábùkún àfìgbà tó. mi ò dẹ̀ jẹ́ lówó ò jẹ́ mí lówó. kí n ṣàforíjì fóun tóun bá ṣẹ̀ mí. mo ló ti sọ yẹn tẹ́lẹ̀. ó dẹ̀ sọ gbogbo ẹ̀. mo ní tó bá ní kó lọ bẹ̀ mí ò ṣẹ̀ mí o. àwọn tó dárúkọ fún mi ń jọ́ sí pé àwọn náà gbé mi ṣépè wọ́n ti láwọn ọmọ kọ̀ọ̀kan pa ẹ̀. àtẹ̀mí ọ̀gá àti dámẹ́ta àtàwọn tó wà ń bẹ̀. kí la sọ ló sọ bọ̀ ẹni má béèrè ọ̀rọ̀ ẹ sọ fún mi pé kí n má béèrè báwo lẹ ṣe máa fẹjọ́ èèyàn sùn tí mi ní béèrè. the next thing ìwọ̀nba ọmọ gàgà méjì tí mo bí ẹni mi ní fojú sunkún wọn ẹ wá ń gbé mi ṣépè ńláńláńláńlá ẹ dẹ̀ blọ́ọ̀kù mi. kí ló lè tó yẹn. mo dẹ̀ padà kúrò lẹ́yìn yín. ọ̀fíṣẹ́ bó ṣe wà yẹn mi ni máa ń pè ńgbà mí màá ní mo kọjá níbì kan mo dúró wọ́n sọ báyìí o lọ gbọ́ o ò ní ṣìṣe o ìwọ sì fẹ́ lọ ọmọ yẹn níkẹjà ọmọ tó máa lálùbáríkà nìyẹn mo káàmù ẹ̀ dáhùn káì ọlíjìn lè jẹ́rìí sí ọmọ yẹn calm down ní straight ẹ lè bá mo tún dọ́rú ẹ̀ wò ẹ wá láwọn ẹ̀mí ọ̀gá máa padà lẹ́yìn ẹ̀mí ọ̀gá ò ṣe ní padà lẹ́yìn ẹ̀mí ọ̀gá ní tálẹ́ǹtì tiẹ̀ o because gbàmí tó bá ní kó ṣí kámẹ́rà tí tó bá ní kó ṣe dìdìrìn ó máa dìdìrìn yẹn tó yẹ pé wàá máa wò pé ṣó ń àtìtẹ́lẹ̀ ni. ìyá Adéjùmọ̀ àní jẹ̀bi ẹjọ́ ẹ má jẹ́ ká gbọ́ láti èní yìí ẹ má jẹ́ ká gbọ́rọ̀ kankan lórí ọ̀rọ̀ ẹ̀ nínú pílátífọ̀mù mọ́ káwa máa lọ ṣe fàájì tiwa ẹjọ́ gbogbo ẹ̀yin tá a bá ṣẹ̀ lórí pàbà bẹ̀bẹ̀ mo lọ́mọ mi kan tó ẹ́ pọ̀ máa ń bá mi rí náà ní tí mo bá mo tún bẹ̀bẹ̀ fún kí ni pírọ́blẹ̀mù yín. ẹ wọ ọlíjì yẹn níbẹ̀rẹ̀ tó ti jọ́yìn tó ti fẹ́ dájọ́ ọmọ yẹn ní kí n má dájọ́ yẹn o rìtọ́ọ̀tì ẹ̀ ò ní dá o mo níra mo ti dẹ́yọ kan
ó ní ṣé mi lè fún lówó yẹn Olijin ló sọ bẹ́ẹ̀ fún mi was here ó ní ṣé mi lè àwọn fún tí ẹ ni ṣe ìyákíyà ó ní ṣé mi ò lè fún lówó yẹn Olijin ní ìyá gidi màá ni rí wá nínú bájọ ilé yẹn wa àbí mo màá rí the end ẹ̀ o àbí mo rádaràdà òun ni mo ṣe sọ pé pásítọ̀ ni olè nìyàn gbogbo ó nǹkan yẹ tí kó wọ́n lọ ṣe dá pátá. chọ́ọ̀chì sílẹ̀ mo ní kẹ́ ó máa ní wò ó. ìyá aládùúgbò mi ó ní Mo ẹ máa wò ó lájọ yẹn ó ní ẹ máa rí tó máa gbẹ̀yìn ẹ o mo ní àṣé kí n wá fún ní 12,000 ni ó ní ṣé èmi tí mo fún 100,000 mi ò lè fún ní 12,000 mo ṣe hà at the end of the day wọ́n block mi kí n tó gbàjọ náà ṣe ń gbọ́ kò dẹ̀ jẹ́ èmi lówó o ó dẹ̀ fún mi lówó mi. wo mo tún ẹjọ́ o disclaimer o. èmi ò ní kankan ọ̀dọ̀ fíṣíà tí mo wà tó bá fẹ́ lọ sí láìfù ó máa pè wá ní mò ń ṣe pé notification màmá mò ń lọ láìfù ẹ bá ṣe nǹkan kan o ẹjọ́ ìní wa o mo fẹ́ pe Olijin mi rí pé o ẹjọ́ ẹ bá mi pè o ó lè pe Olijin mo ti pe ládùúgbò mi rí wọn pé ó yá pè wọn. bẹ́ẹ̀ ni mọ́mí jí o. ẹ rọra mà ẹ rọra mà. mi ò fámìlì mọ́ wọn wọ́n kàn wá fọ̀rọ̀ lọ̀ mí ni wọ́n sì wọ́n bẹ̀ fẹjọ́ sùn mí gẹ́gẹ́ bí àgbàlagbà mo lè gbégbèsè ó máa fàyè lẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ ni ìwọ ò ní fàyè lẹ̀. kò ní fàyè lẹ̀. àwa máa múrú àwọn ẹ̀mí ọ̀gá yẹn ìgbà tó rí pé innocent ni wọ́n á máa tì wọ́n sọ̀rọ̀. bẹ́ẹ̀ ó use àwọn ẹ̀mí ọ̀gá àti kí n mú àwọn ọmọ ọlọ́mọ kí n sọ wọ́n dijú ó dẹ̀ sọ pé àwọn ló ń gbé mi àwọn ló ń gbọ́mọ mi ṣépè. ọ̀rọ̀ tí mi ò sí ń bẹ̀ mí ìmọ̀ wọn tí àdì mi sórí gúrùpù nígbà tọ́rọ̀ girama àtòun àtọ̀fíṣà ti jí ní ìṣẹ̀lẹ̀ ó dẹ̀ lọ parọ́ mọ́ mi pé èmi ni mò ń gbé girama ṣépè àti dámáìtì òun àti dámáìtì ò sọ̀rọ̀ mọ́ ń gbà yẹn o ó dẹ̀ lọ parọ́ mọ́ àwa méjèèjì wàá dẹ̀ sì wá bá mi wàá dẹ̀ sì wá máa kàn mí wípé wọ́n ṣe bá wọn ṣàwò wọn ṣàwò. àwọn èèyàn ń jáde wọ́n ń fẹnu ara wọn sọ̀rọ̀ ṣé gbogbo wọn yẹn bó ṣe máa operate nìyẹn ó máa ń jam heads together ní àwọn ẹ̀dẹ̀ tí mo jẹ́ kí mi mọ̀ kó ti lọ parọ́ mọ́ mi pé mi lèmi ń gbé ìyá ṣépè. ta ló ní kí n gbé òun sókè báyẹn. èmi máa ń mọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ti mọ̀. ẹ̀mí ọ̀gá jẹ́ ẹni tí ò lè analyze owó tí ò lè ṣe gbogbo ó lè ní kẹ́yìí o mo nọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. mo sọ fáwọn èèyàn bíi 4 kódà ó kó gan mo sọ fún opó ní pé má dájọ́ ẹni tí ò mọ̀ rí ló fẹ́ lọ dájọ́ lọ́dún ẹ̀ ṣé o mọ̀ pé online láti pàdé ẹ̀ ni àjọ wo lẹ̀ ń dá ó lè lẹ́ni yóò she's a scammer. wàhálà bí Olijin ṣe sọ nìyẹn mo dẹ̀ ti dá méjì ńgbà náà 12,000 ara mi bù máa ṣọ ó ní kí n filẹ̀ fún mo ní mi lè filẹ̀ ó ló dáa kí n jókòó máa ríran wò. àwọn èèyàn ń jáde ó lè jáde kó wá dìbọ́ǹkì wọn ṣebí wàá ṣe fídíò wá dìbọ́ǹkì gbogbo ọ̀rọ̀ tó bá parọ́ mú ẹ. pé ẹrojú ọmọ ọlọ́mọ ẹrojú ọ̀fíìsì àmọ̀dẹ̀bí yẹn léèrè èpè ńláńlá ló ń gbé mi jẹ́ èpè ńláńlá ni mo tún ṣẹ́ fún mi. gbólóhùn kan tẹ̀mí náà dẹ̀ sọ sọ́lọ́hùn ò wá jẹ́ kó rí bẹ́ẹ̀ ni. tó bá plane wá jáde ò ní dákẹ́ ò sọ nǹkan kan wàá máa wá lọ sọ fáwọn kan lẹ́yìn bọ́ǹbà ìjẹ́ ni wọ́n fẹ́ gbé ẹ jábọ̀ ni irọ́ ló ń pa èmi tó tí mo dúró tí mo ṣì bá ìsọ̀rọ̀ gan. mọ́mí adéjùmọ̀ ẹ káàsán mà. ẹ kọjọ máa lọ ṣe. mọ́mí adéjùmọ̀ ẹ káàsán mà. ọ̀nà wa ń ba bẹ̀ Ìyábọ̀ Òjó ọlọ́wà láìfù báyìí. alẹ́ àná ta pàdé lọ́dọ̀ mama sita the next thing tí máa rí tí mo tún ṣe sí orí WhatsApp ní láàárọ̀ yìí ló bá message ó dáwọn tèmi lọ bá tí mo lọ ń sọ̀rọ̀ lórí live ṣáwọn ló fẹ́ sanwó tèmi ṣebí mi ti lọ bá wọn ó ṣàtàìpẹ́ ìgbà mo save ẹ̀ sórí fóònù ọmọ mi the next day ó tún send voice note ó ní gbogbo àwọn wèrè àti host tèmi lọ bá èmi save mo save ẹ̀ sórí fóònù ọmọ mi because mo mọ̀ pé ó lè lọ delete ẹ̀ because mo sọ fún mo reply pé máa tó wẹ́yìn tí mo máa sábà wà live máa gbé wá máa wá play ó bẹ́tà ó tún wá pè ó ní gbogbo àwọn wèrè tèmi mú wá pè yí pé kí ni mini message tó send yìí ó ní kémi má bóun sọ scratch òun struggle láti wá owó everybody ṣóun lòun jẹ́wọ́ ni ṣùgbọ́n owó àjọṣe wà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n tó ti gbọ́ tó èèyàn tí ò tún sanwó tó tún bú àwọn èèyàn àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn lánàá wèrè ní gbogbo àwọn fámìlì ẹ̀ kò ń ṣe tèmi ṣá mo wá ní òkè ó sọ pé òun sọ òun nǹkan báyìí jáde lẹ́nu lójú tí ó ní lọ́nà òkè èèyàn bíi 4 gùn ní live wa wọ́n sọ the same thing ṣé gbogbo àwọn 4 yẹn ló ń parọ́ ni wọ́n lòun ṣe bọ́sítà ò ṣe wá kó wá defend rẹ̀
ó ṣe gòkè wá kó wá dìvẹ́ǹdà rẹ̀ ní gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ó wá ní rọ́nà ń pa mú ẹ ó ṣe wá kó wá sọ. ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu mi nǹkan tẹ́ bá ti gbọ́ lẹ́nu mi òótọ́ ọ̀rọ̀ ni ẹ gbàgbé owó yín yẹn ó fẹ́ lọ ṣe liposuction ẹ lè rí owó yín mọ́ gbogbo àkáǹtì tó pin sórí group tó ṣe create àwọn tó ń sanwó fún níbẹ̀ owó kéékèèké náà ṣe ń sọ fún wọn tí ìgbé gbẹ̀mù fún bóyá tó bá gbé gbẹ̀mù fún o ó lè wá fún yín lówó yín o bọ̀yìn tó jẹ lówó yẹn ẹ sọ pé ó ti lọ. Lipostructure. láti mọ́ mi mo bọ́ sórí live mọ́mí princess apart from pé ní sùúrù ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu nana. ẹ má bínú apart from pé live video ṣé ẹ̀mí ló mo ti wá sí DM mi toru mo fi ń ké because kíni yẹn ń dùn mí pé mo fi integrity mi sórí line fún ẹni tẹ́ pé understand doesn't even worth it ní pé mo bà integrity mi jẹ́ integrity tí mo ti ń keep for a very long time tí mo ń ṣọwọ́ àwù àgbà tí mo ti wà kékeré mi tí mo ti wà kékeré ni fíìmù tí ń wù mí àti àgbẹ̀dẹ̀ mo ti ń ṣọ́wọ́ àwùlò nílé ayé mi pé kí n má ṣiṣẹ́ torí kò sókè ọba ṣe nílé ayé yìí níjọ́kọ̀jọ́kọ̀ ni àṣírí máa túbọ̀ ta tá lọ bá lọ àlọ́ sì ń bọ̀ ọ̀fíṣà wa gòkè pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ ọ̀fíṣà wa gòkè ọ̀fíṣà wa ń ṣe ni wáṣàwáṣà ó wá ṣe wáṣàwáṣà pé èmi ò lè kí òwe kó wá ń sọ rọ́bìṣẹ́ pé mi pé òun ló lè gbà tó wọn àtọ̀rọ̀. Nana, don't say that. Anything can happen while you are annoyed. Okay, don't say that. Tell me one thing, like, I don't know her. Mi ò mọ̀ rí mi ò kò lè sọ pé mo join life mo ṣe báyìí lórí TikTok kò sẹ́bẹ̀ tó máa ní bẹ́ẹ̀ máa ń ṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀. ọ̀rọ̀ tí wọn náà sọ ti pọ̀ jù òun ló jẹ́ kí everybody máa bínú. nítorí mo tún máa kí n ṣe rí mo ṣe báyìí ọwọ́ mi ni mo wà. iṣẹ́ ìṣòro ọwọ́ yín tẹ́ fẹ́ ṣe. mo ṣe báyìí lórí TikTok ni mi ò tí ì máa wà lórí TikTok tí mo ṣe wà iṣẹ́ tí mo ṣe lẹ́bi ní kọ́dá ń ṣe mo ní iṣẹ́ different five jobs oríṣi iṣẹ́ 5 ni mo ṣe wà yìí tí mo ń ta oúnjẹ mo ń ta supplement mo ń sọ apartment rẹ́ǹtì kò sí kan tí mo ń ṣe mo ń ta ẹja gbígbẹ mi ò jókòó sọ̀rọ̀ online kí wọ́n máa ṣí live video kí n máa báyọ̀ pé mo sọ pé queen mother kí lóòjì kọ́kọ́ máa fún yín lówó official tí mo tún jẹ́ ìná fi yàtọ̀ kọ̀ọ̀kan làwọn méjì official gòkè lánàá that again wọ́n ń ṣe the same thing jọ. wọ́n ṣe bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ o ṣé official gbowó lọ́wọ́ yàn ni ṣé official sọ fún ẹ pé òun gbowó lọ́wọ́ èèyàn ọmọ yẹn tí mo tún gbà lọ́wọ́ tèmi tí mi ò lè sọ £1 mi ò ná lọ́dọ̀ official. official ní nǹkan tó ń ṣe mi ò náwó lọ́dọ̀ official ní oníṣẹ́. àwọn tó tún tẹ̀lé jáde ó tún máa fún ọ ní owó ni please. síta lánàá bá máa màmá aládùúgbò mi bọ́ ẹ ti kúrò. fóònù mi ló kù. ẹ̀yin lẹ máa ń pọn ọmọ tún kiri ń gbà ẹ máa sọ pé ọmọ yín ni o ọmọ yín ni ẹ bá mi gbé ṣẹ́fù o. ẹ máa pariwo ọmọ yín ni ọmọ yín èmi ni mo bí o èmi ni mo bí o ẹ má ṣe mistake Ìyábọ̀ ẹ má ṣe mistake o Ìyábọ̀ ni mo bí Ìyábọ̀ ló bí mo tún ọmọ mi ni mo pè é mi ò ẹ̀gbọ́n tí mo sọ mo lọ́mọ ọmọ mi ni mo pè é. ẹ máa ń sọ pé ọmọ yín ni ọjọ́ tó wá sọ́dọ̀ ojú abẹ tó pè yín wọlé tó ní kẹwàá bòun sọ fún ojú abẹ pé kó gbéṣẹ́ fóun ẹ rántí ọjọ́ ẹ̀ tó lòun ṣe event planner. mi ò deny sẹ́ mi ò deny ṣé mo deny ni ọmọ mi ni mo pè é ọmọ mi ni mo pè é. èmi tí mo wá ní kó máa pray fún wọn ọmọ kó lè nínà kò sẹ́ni bọ̀dì tó nǹkan ṣe ẹ mo ti ẹ̀rọ pé ó ń sọ̀rọ̀ gidi nǹkan ṣe ẹ orí ẹ bí orí ìyàwó Jonathan yẹn. ó yẹ ká gbó yẹn lọ ìrìn ọlọ. nǹkan tó ń sọ yẹn mi ní jẹ́ kí Tinubu fẹ́ bàbá mi ní kí n bá òun wáyàwó kékeré aṣáájú mi ò ní fi ẹ́ fún. ibu ìgbà tí mo ní ajéjù wọn tí wọn mọ wẹ tí wọn kọ́kọ́ ṣáìdì ẹ gbà yẹn ibi gbogbo wa náà là ń sọ̀rọ̀ kí ló tí mọ́ mi ṣe báyìí tí ṣe ìmọ̀ wẹ̀ tẹ́lẹ̀ ni irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí mọ́mì ládùúgbò ṣé wọ́n mọ̀ wẹ̀ ní ṣé mi wọ́n lè pè mí bá wọ́n lè pè mí nà ó àti wọn mọ̀ wá ní ó dẹ̀ ti ṣó tú kọlu ẹ̀ ṣẹ́rí nǹkan tó ṣe mí everybody yàgò fún. ṣẹ́rí nǹkan tó ń ṣe mí tó ta mí lára kò ju pé kinní tó gbé dání yẹn kó má jábọ́ lọ wàláhì gbogbo nǹkan tó ń dùn mí nìyẹn tí mi ì rọrùn sùn lórí ọ̀rọ̀ ọmọ tó ń ṣẹnu wáyọ̀wọ̀yọ̀ yẹn ìkan tó ṣe mí nìyẹn pé ọmọ tó yẹ pé wọ́n ṣe àkọlọ́nìjì nítorí Ọlọ́run wọ́n ṣe Ìyábọ̀ Òjó ṣe accept ẹ̀ ní ìjọ mo tún má jẹ́ kíkiní ìjábọ̀ ìwọ ló gbé nǹkan dání ìjà lọ kò lè dáṣọ fún yànbó lè gbà tọrọ òwe bíi 3 mo pa fún kò gbọ́ nǹkan kan kò gbọ́ pà láì mọ̀ pé tiẹ̀ ti wá balẹ̀ jẹ́ tó wá sọ pé mọ̀mí Adéjùmọ̀ kan wọ́n play game kí ni
wàláì kì í ṣe ọ̀rọ̀ tẹnu tí n bá fẹ́ lọ premier Ìyábọ̀ Òjó 100,000 gbá mi ń dì ṣó ti yẹ tá a bá yọwọ́ pé tí n bá fi 1 million jóná àkáǹtì wo ni mo fẹ́ kọ́ sí kí tó iṣẹ́ kí tó kó 1 million jọ èyí lówó òjọ́ lójú because ẹni tó bá ń ṣiṣẹ́ owó tó bá fẹ́ lọ náwó síbì kan tó mọ̀ pé ibi tóun lọ náwó sí yẹn tóun bá ná síbẹ̀ kò sí nǹkan tó fẹ́ fóun ó máa ro sẹ́ǹsì ẹ̀ kó tó di pé ó ṣe é ṣó ti yẹ tí mi ìbá wá síbẹ̀ kí n ṣe pé ta ìlówó lọ́wọ́ o mo ń ẹ mọ̀ pé mo ti ń sọ bóyá mi ìráyè èló ní 100,000 èló ní 100,000 naira bóyá mi ìráyè ó bọ́ sọ́jọ́ tí mo fẹ́ lọ síbi bísínẹ́sì mi àtijọ́ tẹ́tí ń ṣe rálì ẹ̀rí mi kí n jáde ṣé mo ráyè jáde ni tí bá máa ṣe kọ́ńtẹ́ǹtì fún Ìyábọ̀ Òjó nù sí ti rú mi lèmi àtọmọ mi ti máa ṣe náà mi ò ráyè láti máa wọ́nú ọjà káàkiri torí pé mo lọ́ọ̀fù ẹ̀ kò mí pé bóyá èmi náà gbọ́dọ̀ fi gbogbo táìmù tí mo máa fi ṣiṣẹ́ mi sílẹ̀ tí táwọn ọmọ tí màá fi tọ́jú àwọn ọmọ tèmi náà kí n máa fi sílẹ̀ yín lẹ̀ níṣẹ́ ẹ̀yin lálábòdó aya wọn ní báràkì ẹ̀yin lẹ́ lọ kó gbogbo ayé yín sí Ìyábọ̀ Òjó náà. ó mì pé kéèyàn máa useless ara ẹ̀ ni téèyàn bá lọ́ọ̀fù èèyàn ó mì pé kéèyàn máa useless ara ẹ̀ ni. ẹ̀yin lẹ́ ṣàfẹ́ kú lẹ́fẹ́ kú sí Ìyábọ̀ Òjó lọ́jọ́ ìyálé ilé bá kóra wọn jọ máa dájọ́ lórí social media fún ẹgbẹ́ àbúrò wọn báwo ni ò ṣe ní gbá wọn ó ní ráìtì náà àwọn ọmọ ẹ má jà sọ kínní ṣé wọn ó ní ráìtì láti ní pé kínní tí wọn bá fẹ́ dá àjọ social media ẹni téèyàn mọ̀ anything can happen at any time èèyàn tí bóyá èèyàn nífẹ̀ẹ́ èèyàn tani kò nífẹ̀ẹ́ èèyàn míì yóò ní pé kéèyàn wá máa downgrade rẹ̀ kiri. My sister, most of our what adájọ́ lọ́wọ́ ẹ̀ 95% ṣe ó gba Ìyábọ̀ Òjó wọlé everybody fi dájọ́ yẹn. orúkọ Ìyábọ̀ Òjó ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ṣe wà ní dájọ́ wá dájọ́ èmi ò lè dájọ́ tèmi. Ìyábọ̀ Òjó ó fọ́ọ̀sì wọn dájọ́ ní Ìyábọ̀ Òjó lójú méjèèjì ṣe rí social media yìí ó tóbi gan nǹkan téèyàn bá wá lọ síbẹ̀ ló máa rí social media ìyàwó náà ti wà ń bẹ̀ tipẹ́ nǹkan téèyàn bá lọ síbẹ̀ ló máa rí ṣé ẹ understand èèyàn nífẹ̀ẹ́ èèyàn ò mí pé kéèyàn máa downgrade rẹ̀ kéèyàn máa useless rẹ̀ náà for what? màmá wa ní nífẹ̀ẹ́ pé kí ló fa ìyá àgbàlagbà nínú Ìyábọ̀ Òjó fans club àgbàlagbà tó wá tẹ̀lé pé àwọn youth ní sí ó da àgbàlagbà nínú Ìyábọ̀ Òjó fans club kí ni ṣé wọ́n fi fans club gbowó ní báǹkì ni báwo ni wọ́n ṣe máa fọmọ tiẹ̀ sílé fi ẹbí ẹ̀ sílé tá a máa wá waste anointing energy ẹ̀ lórí social media for nothing kí ló ṣẹlẹ̀ ṣé Ìyábọ̀ Òjó ṣe wà lórí social media ni ṣé Ìyábọ̀ Òjó ṣe bọ́ sí limelight ni orúkọ Ìyábọ̀ Òjó ti wà ó ti exist for long téèyàn bá dé ìfẹ́ kò mí nà pé kéèyàn wá náà ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹgbẹ́ àbúrò èèyàn kẹta kẹrin ó wá gbá gbogbo yín ó wá kò dẹ̀ tún lọ́rọ̀ rẹ̀ lẹ́nu kò lẹ́bi náà of course ó bàjẹ́ kò mọ̀rọ̀ sọ ṣó lẹ́bi pàtó kò ṣe by force kò force èèyàn náà àwa náà wà lórí social media nǹkan tí wọn bá lọ sórí social media ló máa bá pàdé àwa náà ti pẹ́ lórí social media fans club débi pé màá dájọ́ irúfẹ́ wo nìyẹn ìfẹ́ kéèyàn máa embarrass rẹ̀ lórí social media kí wọ́n máa downgrade rẹ̀. lèyàn máa ṣe nǹkan fún ló máa jọ lójú nǹkan ò jọ mojú lójú. Mọ́mí Adéjùmọ̀ fọ́mátì tó sọ fún everybody kó tó Mọ́mí Adéjùmọ̀ ẹ ká sọ everybody ẹ jọ̀ọ́ ẹ fún mi 1 minute ma. Mọ́mí Adéjùmọ̀ èmi ti máa ń wá sí láì fún yín ti pẹ́ mo dẹ̀ rí i pé mo rí love tẹ́ ní sí Ìyábọ̀ Òjó tẹ́ ẹ̀ ń root fún wọn mà. Mọ́mí ma but nǹkan tẹ́mi kàn ti rí ni pé ẹ ti try gbogbo agbára yín mọ́mí ẹ ti ṣe owó ọmọ bẹ́ẹ̀ yẹ ẹ máa jùlẹ̀ ni. disclaimer. ọmọ tẹ́ ti bá sọ̀rọ̀ lábẹ́ tó ń rọ́bìṣì yín tí ò dá yín lóhùn mọ́mí you don't come out and defend that kind of a lady. Ilé ìfẹ́ bà reputation yín fúnra yín jẹ́ ni cause àwọn ẹlòmíràn máa sọ pé àbí màmá yìí náà àbò ń gbà nǹkan bẹ́ẹ̀ ni àbò ń rí nǹkan tó ń gbà bẹ́ẹ̀ ni mo tún ń ṣọmọ yín náà. mo tún kówó lẹ̀ 50,000 ni mo kó fún wọn. báwo lọmọ kan máa kọ̀ṣẹ́ wá máa dààmú yín. a ó ti ń gbà wọ́n ní ṣe máa wá mu ní mi ráyè. ẹ wo bó ṣe sọ̀rọ̀ sí lọ́dọ̀ màmá sísà lánàá ó dùn èmi gan because èmi ti mọ̀ yín ti pẹ́ pé ìyá yóò dẹ̀ rí báyìí but ọmọ mo tún yẹn ló fà á mọ́mi látijọ́ Monday yẹ ká lèmi nìyí máa ti jáwọ́ lọ́rọ̀ mo tún kò sí nǹkan tó kàn yín pẹ̀lú ẹ̀ ọmọ tó bá ń bá sọ̀rọ̀ tó bá ń warun kì ó ṣe tán àti parun lọ́rọ̀ ẹ̀ ó dẹ̀ parun nìyẹn kò sẹ́nibọ̀dì tó wá down for Motun àwa táwa ń diaspora Ìyábọ̀ Òjó wá sí state mi Ìlọrin mo wà off àwọn kan nífẹ̀ẹ́ Ìyábọ̀ àfẹ́ kí nǹkan kan tà sí ni kò ṣe pé àfẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ àbí àfẹ́ ó ní nǹkan kan tá a fẹ́ gbà lọ́wọ́ Ìyábọ̀ ó yẹ yín mà so mà ẹ ti try ẹ ti defend ọmọ yìí tó ẹ má dá sọ́wọ́ ẹ̀ mọ́ ẹ wọ́ ṣọwọ́ yín and
ẹ wash ẹ clean all that matter ó kọ yín ẹ má jẹ́ kó ọmọ yìí ba reputation ṣe ti ń build láti joy ẹ má yẹ kó bàjẹ́ tó gbogbo yín tẹ̀dẹ̀ sọ pé kọjọ́ kọ́ bá lọ bẹ̀ Ìyábọ̀ Òjó kọ́ ṣe gba ìkà nìyí tẹ́yìn bá ní ọmọ ológo nu family yìí tó ti build the brand for 28 years ẹ máa ní kó ọmọ òṣì ọmọ serious scammer kó wá ba yé ẹ̀jẹ̀ gbogbo yín kò ní ẹ má jẹ́ kí n ṣépè fún yín láàárọ̀ yìí o ọ̀sán ayọ̀ làwọn wà lọ́dọ̀ wa gbogbo yín tẹ́ bá sọ pé kọ́ lọ bá bẹ̀ Ìyábọ̀ Òjó ẹ máa jábọ̀ ni tẹ́ bá ṣe project ńlá bẹ́ẹ̀ ó máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ni because ìkà ni yín dẹ́ mọ́mí ládùúgbò mi ẹ káàárọ̀ mà o ọmọ tẹ pọ̀ ẹsẹ̀ ti wọlé o èyí lẹ máa sanwó yẹ o ẹ máa bá wa sọ́nù ẹ o mọ́mí ládùúgbò mi o ẹ máa bá wa sọ́nù owó tó wà lẹ́yìn nítorí ẹ̀yin ni ọmọ yín ni mo tún ẹ máa sọ́nù ẹ mà. ìwà ní sọ̀rọ̀ nígbà tí mo ń jábọ́ táwọn kan jábọ́ ẹ ṣe gan ma 1.8 million jáde tó ní 500,000 jáde oní 150 jáde oní 250 jáde oní 350 jáde àwọn ọmọ méjì kan tó jẹ́ bí ọ̀rẹ́ ọkọ ẹ̀ first note tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n wá send sí mi. mọ́mí ẹ wo game tó play lánàá fún widow yẹn ẹ wo game tó play fún widow yẹn. tí èèyàn kan bá ti wá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ Lady D nígbà tí princess pè mí tí mo sọ fún princess pé má wọrí o èmi náà pé mo tún máa bá sọ̀rọ̀ o bí gbogbo wọn ṣe lọ kóra wọn wá nìyẹn gbogbo àwọn tó jẹ lówó wọn wá ní àwọn òtútù ìpọ̀ tó o pé wọ́n sì tún kùn mọ́ ní níbo ní ìmọ̀ mo tún rí ní ìmọ̀ rí tó bá jẹ́ ọmọ téèyàn ń bá sọ̀rọ̀ tó ń gbọ́ ni ó máa da mo wá ń bá ẹ sọ̀rọ̀ pé má ẹ kọ́rọ̀ yìí bọ́ síta táìmù tó yẹ ká hà díẹ̀ mo tún máa sá fún yín ni kò ní dá yín lóhùn ṣé rí gbogbo àwọn tó sì wà lọ́dọ̀ ẹ̀ yẹn torí pé ó nídìí wọn ni ẹ jẹ́ kí wọ́n bá bẹ̀bẹ̀ tó ẹ jẹ́ kó mú ìyá yẹn kó gbọ́n dànù èmi ti rí ìdí ọmọ yẹn sẹ́ẹ̀ kí tó wá ṣe disclaimer mo ti rí ìdí ẹ̀ mo ti rí ìdí ẹ̀ tó bá ní mo ń play game ni mo ń play ẹni o jọ torí Ọlọ́run ò ní ṣorí burúkú mo ń play game ni kódà mi tiẹ̀ nífẹ̀ẹ́ gan kó bá lè mọ̀ ṣó fẹ́ gbọ́ mi ò lọ́ọ̀fù ẹ. kẹ máa hammer on disclaimer kọ́ máa kùn yín pọ̀ o kọ́ máa tẹ̀rẹ̀ báṣọ yín o kí àwọn fámìlì ẹ̀ kọ́ bọ̀ta kọ́ wa máa jà fún ẹ ti try. yes ma ẹ ká sọ gbogbo lé o ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀. jọ òfìṣẹ́ àjọ torí Ọlọ́run jọ sórí ìgbà tí Nana sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó fẹ́ máa sọ̀rọ̀ sẹ́ mo drop ẹ̀ ni ṣó ti yé yín mo drop Nana ni mo drop ẹ straight away. I'm not here to attack anybody. I just want to make a few points. gbogbo lé ẹ̀ka sọ. mi ò fẹ́ jà ẹ má jà gbogbo ẹ̀yin tó kù tẹ́ bá ti lè jẹ́ kí peace reign all well good tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀sì tún wà nínú pé eléyìí sọ eléyìí ẹ fẹ́ máa bára yín jà pẹ̀lú nǹkan tẹ́ gbé lọ́wọ́ ẹ̀yin lẹ́mọ̀. ẹ̀ka sọ gbogbo.